Islam kọ́ ló mú Lárúbáwá wá o. Lárúbáwá ti wà kí Islam tó ń bẹ. Ìdí tí wọ́n dẹ̀ ṣe kọ Al-Qur'ani ní Lárúbáwá ó ní pé torí pé ànábì jẹ́ ọmọ Lárúbáwá. Tí ànábì bá jẹ́ ọmọ French ni wọ́n máa kọ Al-Qur'ani. Tí ànábì bá dẹ̀ jẹ́ ọmọ Yorùbá, èdè Yorùbá ni wọ́n fi kọ Al-Qur'ani àti hadith. Kódà Yorùbá la fi máa kírun. Kò wá sí èdè tọ́lọ́run ò gbọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa tá jẹ́ mùsùlùmí àtẹni tó bá ti jẹ́ mùsùlùmí, ó lè fi èdè míì kírun àfi èdè Lárúbáwá. Torí pé tó bá fẹ́ tú Suratul Fatiha ó lè tú sí English. Ṣùgbọ́n ò nírun tí o bá gbérun dúró kó wá decide pé o lè fi Yorùbá kírun. Ọlọ́run tóbi o, wàá kàn tún gbọ́ sókè báyìí ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, ọba àgbà ńlá ayé, àṣàkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Ìwọ ni olùkápá ọjọ́ ìgbéǹde. Ìwọ ni màá máa sìn, ọ̀dọ̀ ẹni màá máa wá ìrànlọ́wọ́ mi sí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run tóbi o, wàá kàn tún rúkú ni. Wàá kàn tún bá débi pé tó bá ti forí kanlẹ̀ báyìí, ṣe hàn pé Lárúbáwá subhana rabbil a'la la máa sọ. Wàá kàn sọ pé mímọ́ ni fún Ọlọ́run ọba tó ga jùlọ o. Gẹ́gẹ́ bí Islam ò faragbà yẹn. Torí wípé wọ́n gbé Al-Qur'ani kalẹ̀ ní Lárúbáwá, èdè Lárúbáwá dé l'Ànábì fi gbà. Ìyẹn ò túmọ̀ sí wípé Ọlọ́run ò gbọ́ èdè míì yàtọ̀ sí Lárúbáwá. Kò túmọ̀ sí pé Ọlọ́run ò gbọ́ Chinese, kò túmọ̀ sí pé Ọlọ́run ò gbọ́ Hausa, kò dẹ̀ túmọ̀ sí pé Ọlọ́run ò gbọ́ Spanish. Gbogbo èdè lẹ lè fi make request lọ́dọ̀ ẹ̀. Ṣùgbọ́n lójú ẹ̀sìn mùsùlùmí, èdè Lárúbáwá nìkan la lè fi sin Ọlọ́run. Lórí pé òun sin Ọlọ́run yẹn náà, ó lè fi èdè abínibí ẹ̀ béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run. Kódà tó bá fẹ́ yin Ọlọ́run lè fi èdè abínibí ẹ̀ yìn. Dandan kọ́ ni kò gbọ́ Lárúbáwá kó tó yin Ọlọ́run. Gbogbo ìlú pátápátá lọ́lọ́run fún ní èdè. Ohun tí wọ́n ń pè ní èdè ohun ẹ̀ṣọ́ ni. Nínú golden natural resources ìlú kọ̀ọ̀kan ni tí wọ́n gbọ́dọ̀ fi tàfàlà. Ìlú tó bá ti fi èdè wọn tàfàlà, wọ́n lọ sóko parun. Gbogbo èyí tá à ń sọ yẹn wípé ìṣẹ̀ṣe nǹkan Yorùbá ò ní ẹ̀sìn, àṣàlá ní which is culture, àbí kí n pè ní ritual and sacrifice. Gbogbo ìlú kọ̀ọ̀kan dẹ̀ ló níyẹn. Èdè jẹ́ nǹkan tó wà very important nínú world tàwa yìí. Nínú tó ń contribute sí backwardness Africa ó ní language. Nínú nǹkan tó lè help Africa, tó lè sọ Africa di ọ̀kan, ó ní ká kọ́ break chain language, ká break chain currency, kí currency máa pọ̀. Ṣùgbọ́n ibi tí mò ń lọ ni wípé a gbọ́dọ̀ fi èdè ìlú wa tàfàlà. Ọmọ Haúsá ò gbọ́dọ̀ fi èdè ìlú ẹ̀ tàfàlà. Ọmọ Yorùbá ò gbọ́dọ̀ fi èdè ìlú ẹ̀ tàfàlà. Kò sí religion tó máa practice tó gbọ́dọ̀ value èdè ẹ̀. Tí ò bá gbé ṣe ọlá èdè wa ni ànígbọ́ Kùránì yé. Ṣé tọmọ Lárúbáwá bá wá ṣe Lárúbáwá ló máa sọ fún wa tá a máa fi gbọ́ yé ni? Èdè wa náà ni wọ́n á fi interpret ẹ̀ fún wa tá a fi gbọ́n tí wọ́n ń sọ yé. Oore ọ̀fẹ́ natural resources lédè. Ìlú tí ò bá ti pín èdè wọn lé, wọ́n á lọ sí oko parun láì tọ́jọ́. Language is the soul of the nation. Without language, there is no means of identification. Àmì ìdánimọ̀ rẹ òun lè díẹ̀ lẹ́yìn orúkọ tán bá sọ ẹ́. Tẹ́ bá ti sọ ọmọ yín ní orúkọ Kristẹni, ẹ sọ wọ́n ní Joseph, Joshua, Gabriel. Ẹ fún wọn ní oríkì bí Àkànní, Àjọkẹ́, Àṣàbí, Àdùnní. Ẹ ti sọ wọ́n ní Misbahudeen. Ẹ ti sọ wọ́n ní Abdulateef. Ẹ ti sọ wọ́n ní Ibrahim. Ẹ fún wọn ní oríkì Yorùbá kí yóò máa jẹ́ means of identification nípa àwọn náà níbi tí wọ́n ti ń bọ̀. Ìyẹn ò ní kí ẹ̀sìn bọ́ lọ́wọ́ wọn.